Ogun Omode ni o òun ìwé tá ń kà. Ọ̀jọ̀gbọ́n Akinwunmi ISOLA tó ti jagun fìdá lélẹ̀ lẹ́sẹ̀ Kristi, the honest man, òun ló kọ̀wé ìtàn àròsọ yìí. Ibẹ̀ náà ló ti dákọ̀ ara ẹ̀ fúngbà àkọ́kọ́ Délọ́dún, òun ló kọ tí wọ́n máa pè Délọ́dún ní sọ̀tàn, ọ̀n sọ̀tàn àgbà ìwé rẹ̀. Ibi àti wàá bàdé náà ni ibi tó ti ń ṣe àlàyé lórí ibi tí ẹnì kọ̀ọ̀kan àwọn táwọn jọ ń kọ̀wọ́ rìn ńgbà náà tí wọ́n ti nígbọ̀njẹ̀, tí wọ́n dá a sí, tí wọ́n ti rẹ́sẹ̀ walẹ̀, tí wọ́n ti wúlò bí kálukú wọn ṣe ń wúlò fúnra wọn. A ti sọ̀rọ̀ nípa Ayéọlá, a sọ̀rọ̀ nípa ti Délọ́dún náà, a ti sọ̀rọ̀ nípa Tàkànmú, a sọ̀rọ̀ nípa Dọlápọ̀. Orí Àkànmú láwà tá a fi dánu dóńgbà pàdé kan lórí ètò yìí. Orí ọ̀rọ̀ Àkànmú náà ni a ti gbé lálẹ́ tòní. Aláwùrà bí adẹ́dà ṣẹ̀dá, ìwọ lèdè tó bí ọ̀rọ̀ máa jẹ́ Ọlọ́run wa lọ nínú ìmọ̀, nínú òye, nínú làákàyè. Àtúnlànà wa kótó ká mú un tó nítumọ̀ jáde ká sì jọ gbádùn ara wa. Àtúndá àgbà Ademola ọmọ Baba Adeniyi, mo kí yín pé ẹ kú àmójúbà ètò. Ọ̀rọ̀ Àkànmú là ń bá bọ̀, àyè tó bọ̀ mú láti bẹ̀. Ní Tàkànmú ó lè ṣiṣẹ́ bí àkùrà. Bó bá di àkókò pápá gígé nílé ẹ̀kọ́, bó bá ti ṣe tiẹ̀ tán, a tún bọ́ sí orí tẹlòmíì. Kò sí ẹrù tí ò lè gbé, kò sí igi tí ò lè gùn. A máa fi ọwọ́ lásán báyìí, a máa fi gun ọ̀pẹ dókè tá a bá fẹ́ gé mọ́. Ó ní gbogbo àwọn ẹ̀gbọ́n wa yẹn sì máa ránṣẹ́ torí pé Àkànmú yìí kọ́ṣẹ́ o. Kíláàsì kan náà ni gbogbo wa wà, a sì fẹ́ràn ara wa dọ́gba. Bàbá ti jáde ilé ẹ̀kọ́ tá a sì jẹun tán, a bẹ̀rẹ̀ eré ṣíṣe. Bá a bá ṣeré fìdí dùgbẹ̀, a lọ kan ọkọ̀. Nígbà míì a lọ kọ́ kẹ̀kẹ́ gígùn. Kọ́bọ̀ òun ní ìṣẹ́jú 5. Ọjọ́ tí wọ́n bá sì wá fún wa ní iṣẹ́ wa ńlé láti ilé ẹ̀kọ́ nìkan ní àìrí ààyè láti ṣeré. N tí máa dìjà nígbà míì ni pé ìwé tèmi a máa rírí níbi tí wọ́n bá ti ń dà á kọ. Nípa bẹ́ẹ̀ àwọn a máa gbà jù mí lọ. Nígbà míì tí olùkọ́ bá yọ máàkì mi fún ìwé mi tó rírí, tó dọ̀tí, ẹjẹ́ ń lò báwọn rírí yóò bó wí. Bó bá ṣe ìgbà òjò, a máa ń dẹ ẹ̀bìtì. Bó bá sì ṣe ìgbà ẹ̀rùn ni, a máa ń dẹ tàkúté tàbí ìrìn. A máa ń dẹ okùn fún ẹyẹ pàápàá. Ọ̀pọ̀lọpọ̀ ọgbà láti mú àdàbà àti orí tá a sì tà wọ́n lọ́jà. Àtòjò àtẹrùn rọ́bà wa ìjálápò wa. Àwa tá a wá jẹ́ atamọ́tàsé ajẹ́ méjì, Iyọ̀lá àtèmi. Bàbá sì wá lọ sí ìgbẹ́mọ́, àwọn ìyókù wọ́n lè máa rúgbó. Àwa ń tiwa, àwa máa ń dèní, máa ń dèní. Bí eku bá ti ń sáré bọ̀ gbogbogbò lójú òpó, a kàn fẹsẹ̀ jẹlẹ̀ ní pa. Dídúró tó bá dúró, a fi rọ́bà tẹ̀ lórí tàbí lẹ́yìn. Ọbẹ̀ dé lọ́sàn-án ọjọ́ àbámẹ́ta kan báyìí, àkókò òjò ni. Ìpàdé ẹgbẹ́ bàbá Dọlápọ̀ okù ọ̀la. Wọ́n ní kí a lọ ṣẹ́gi tí wọ́n fi ṣe oúnjẹ ẹgbẹ́ wa. Àwa mẹ́rẹ̀ẹ̀rin dìde, à ń lọ. A ti ṣẹ́gi tán, a sì ń wá àwùsá kiri. Àwùsá rèé, a máa dùn pẹ̀lú àgbàdo tútù. Ẹ̀gàn ni ẹ̀. Ibi tí a ti ń rìn káàkiri láti dé oko Baba Láfíà. Bàbá yìí ní ọlẹ́nu, ó sì tún ní ahọ́n. Àwọn kan tẹ́ ẹ̀ mọ́ sọ pé ó ní ìrèrè pẹ̀lú. A rí iná tí ń rú tú lábẹ́ àbá rẹ̀. Adébẹ̀, àdọ̀bálẹ̀, akí. A wòye pé iṣu ni bàbá ló gbé kaná nínú àpẹ. Ṣàṣà ènìyàn
ló ti máa jẹ iṣu ní àkókò tá a wí. Ègbodò ó ṣẹ̀ṣẹ̀ ń dé ni. Bí a ti rí orí àti ìdí iṣu tó gélẹ̀ àjókòó, àròrà ń bá bàbá ṣeré, àfẹ́jẹ nínú iṣu tuntun káfíńlá ọdún. Bá a ti jókòó ni bàbá ní níbo lẹ a ti ń bọ̀. A ní à ń ṣẹ́gi ni, àwa ń ṣẹ́gi ni. Ó ní ẹ ti ṣẹ́gi ọ̀hún tán ni. A ní ọ̀hún. Ó ní ẹ ní lọ gbégi fún ẹni tọ́ràn yín ni. A ní àfẹ́sinmi díẹ̀ ni. Ló bá tún fèsì lé, ló bá ní ẹ ṣe lọ pa ìsinmi pọ̀ lábà. Lábá tó dànù, lábá ní òórùn mú díẹ̀, àfẹ́sinmi ni. Ló bá ní ẹ wá bómi mú kí ẹ tètè máa lọ, àbí wọn ò ní ṣe bẹ́ẹ̀ àjọ tí wọn fẹ́ gbà lọ́la ni. Àní àní pẹ́ tá a fi máa lọ. Àwa bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ gbáà. Mo wòye pé ojú baba láfíà kò dáa lágbárí mọ́, kò fẹ́ fún wa níṣu jẹ. Àwa ní a fẹ́ jẹṣu. Àwa ló kù tá à ń bá baba kuná sí iṣu. Iṣu ó mú kòkò títí tí ó sú. Iṣu ti jiná. Dọ̀lápọ̀ kò lè dákẹ́ mọ́. Ó ní bàbá, iṣu mà ti jiná. Bàbá ní iṣu o, iṣu mà ṣe gbé kaná, ó kù díẹ̀. A tún bẹ̀rẹ̀ sí í koná mọ́ iṣu. Iṣu bẹ̀rẹ̀ sí í nu jíjóná. Dọ̀lápọ̀ tún sọ fún bàbá pé iṣu náà mà ti ń jóná. Bàbá ò tiẹ̀ dá lóhùn. Àwa tún koná mọ́ iṣu. A tún koná mọ́ iṣu. Iṣu wa ń yọ èéfín gidi wáyé. Ó ti jóná ráúráú. Síbẹ̀síbẹ̀ bàbá ò sí iṣu o. Bàbá ò ṣíṣu. Kò sọ iṣu kalẹ̀ lórí iná o. Èéfín iṣu wa gba gbogbo inú abà kan. Mo fọ́ tọ́ àwọn yòókù pé ká máa lọ. A dìde, a sì sọ fún bàbá pé à ń lọ. Ó ní ó dàbọ̀. Bá a ti rìn díẹ̀, a sá pamọ́ sẹ́yìn àbà. A fẹ́ rí ohun tí baba láfíà tó fẹ́ ṣe. Bó ti rí i pé a lọ tán, ó sáré dìde kìtàkìtà. Ó ṣí ìdérí ìkòkò, ó bomi sí i. Ìkòkò pariwo ṣùù. Oòrùn jíjóná làwù. Iṣu ti jóná po. Bàbá ní iṣu yìí ti jóná. Dọ̀lápọ̀ ló kọ́kọ́ bẹ̀rẹ̀ ẹ̀rín, gbogbo á sì gbà á. Bàbá gbọ́, ó sì bẹ̀rẹ̀ sí í fi wá ṣépè. Ṣùgbọ́n àwòdì ni wá, ajẹun èpè sára. Ìwà kàkà kí n bùn ọ jẹ máa sì búnlẹ̀, máa búnlẹ̀ jẹ. Ọ̀pọ̀lọpọ̀ bàbá yìí àyè láwọn ká níyì. Ìwà ahun yìí ni kì í jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ èèyàn kí wọ́n yẹ sí mọ́. Bí bá ń gbẹ́rù bọ̀, gbogbo ọmọdé wọ́n máa ń yẹra fún ni. Bó bá di àkókò àgbàdo tútù, àgbàdo tiẹ̀ ní kọ́kọ́ máa ń gbò. Ohun tí sì máa ń fà ni pé oko tí máa ń dá kò ní ju 20 ebè lọ. Yóò tètè dáko, yóò tètè gbin wọn àgbàdo náà, yóò sì rí dájú pé àparò débẹ̀ bí ti wù ọmọ. Ó fẹ́ jẹ́ pé inú oko gan ni máa sùn. Bí àgbàdo ẹ̀ bá ti wá gbó báyìí, aya bíi méjì kán máa ń kówó kíá, òun yóò sáré ya bíi méjì, yóò sún, yóò sì máa jẹ́ káàkiri àbá, yóò máa jẹ́ káàkiri àárín àbá. Àwọn ọmọdé ọmọ ọwọ́ tẹ̀lé, yóò sì máa ya ojúlé káàkiri.
a ní ṣé mo máa ń sọ pé kò ságbẹ̀ mọ́? irọ́ ni àgbẹ̀ ń bẹ ọ̀lẹ́ gbogbo àwọn ọkùnrin ìwòyí ni. èmi gan tí mo ti ẹ̀já gbàlagbà òun làgbàdo mi ti gbó iye o. bẹ́ẹ̀ ni iṣẹ́ oko tẹ́ ń wò ó ó ní mi máa ṣe. bó bá dìgbà aṣù bákan náà ni. bọ́mọdé kan bá sọ pé kó fún oúnjẹ yóò ní ṣé èmi àgbàlagbà ló yẹ kí n máa dákun fúnru yín yẹ ṣe ẹ bẹ́ẹ̀ ni bàbá ẹ sọ fún bàbá yín náà kí wọ́n ti pamọ́ṣẹ́. gbogbo àwọn ọmọdé wọn a máa sunkún àgbàdo káàkiri àbá. èyí tí tó máa ń ṣe ni pé bó bá ti ra ẹran gbogbo ayé ni máa mọ̀. bó bá ra ẹran oríṣiríṣi ṣé ẹran sì kúkú pọ̀ ńgbà náà ẹran pọ̀ a ní kí wọ́n gé sí ọ̀nà méjì péré fúnra ẹ̀ ní máa ṣe yóò dìgbẹ́ dáadáa tó bá fẹ́ jẹun yóò kó méjì sínú àwo rúgudurúgudu kò ní fi àwọn ẹran wọ̀nyí kò ní fi wọ́n jẹun o yóò tún wá dá wọn padà sínú sàásùn tó bá tún di ọjọ́ kejì yóò tún ṣe bákan náà kò kú nípa ẹnìkankan pé kí wọ́n wá jẹun gbogbo àwọn àlejò tó bá rí níbi ó ti ń jẹun a sọ pé wọ́n máa jẹun lọ́ọ̀kan wọ́n máa kí n lọ́ọ̀kan o. tó mọ̀ bá jẹun tán yóò wá mú ẹran yóò mẹ̀ràn kan lọ́wọ́ yóò wá pa kájà aṣọ séjìká yóò wá máa kiri ojúlé káàkiri kí wọ́n tó bí oní ò tí máa sọ pé bóun ti máa gé ẹran tún nìyẹn òun ọmọ kí a máa fi èèsàn jẹun káwá sọ pé à ń jẹran ṣùgbọ́n o kinní kan sáà ló wù mí jù nínú ìwà bàbá láfíà yìí a máa sòtọ́ gidi o pọ̀n láàṣẹ́fọ̀n ni o a máa sọ òtítọ́ gidi bí àwọn méjì bá ń jà wọ́n bá fẹ́ dájọ́ bí ọ̀rọ̀ ti rí gangan òní ò ti sọ òun ló dàgbà jù lábà ṣùgbọ́n òun kọ́ ni baálé torí ìdílé wọn kọ́ ni a ti ń jẹ baálé lábà bó ti wá dàgbà tó yìí àjídèwe ń jẹ fún un bí ọmọdé òun ló tún rí òun náà sì máa sọ wípé oúnjẹ tóun ń jẹ ní ó jẹ́ kóun ó gbó bọ̀rọ̀ bí wọn bá ń sùn jálá wọn á mọ̀ kí pé àtó tímọ́tì ọmọ ẹsẹ̀ bí ègbè ìlẹ̀kẹ̀ àtó tímọ́tì ọmọ ẹsẹ̀ bí ẹ̀há adẹ jọ̀ǹtọ́ anídì tó obìnrin lábẹ́ aṣọ ọ̀rẹ́ mú àwìn sọ́ba lọ́rùn ọ̀sánwó ẹmu òótọ́ tí mò ń sọ kò tún jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ èèyàn kí wọ́n fẹ́ràn rẹ̀ ẹ̀yin náà kú mọ̀ pé Yorùbá ní máa sọ pé olóòótọ́ kì í lẹ́ni alẹ́ tí òjò bá rọ̀ àìráyè ṣeré alẹ́ níta nítorí òtútù àti ẹ̀rẹ̀ ṣùgbọ́n bàbá wà nù ilé náà lásìkò náà a máa fi ẹnu dára wáyà lóríṣiríṣi ọ̀nà a máa ń já àrò a máa ń bù mọ́ a sì máa ń ka oríṣiríṣi àròfọ̀ ọmọdé ọ̀kẹ́ tí mo fẹ́ràn lọ báyìí mo pẹ́yẹkẹ́yẹ mo pàfẹ́káfẹ́ mo rohun fún nànà láì jẹ yìí mo níta ní jẹ́ ọlọ́lọ́jà ni mo rèé fọ́lọ́jà ọlọ́jà gbà ọ̀sọ̀ ẹnu kálọ́ ó dijọ́ keje wọ́n rán ni délé mo lè ti rí o mo ní aṣọ kí lẹ fi sin aṣọ àlàní àtẹran àbíwó èèrà abẹ̀dọ̀ igba òkúta múra gèlè múra kíjìpá láyé Abíọ́dún wọ́n ní kọ́ károko
rèé yàgbàdo àgbàdo kọ́ ọ lẹ́sẹ̀ ọ̀dákú ikú lọ́dà ọ̀ tàbárùn ni èkúté iléfò òkè kànnàkànnà ọ̀pátẹ́pò ìyá olóòṣà òbújó mọ́ kíní ń jẹ́ mọ́ mọ́ládé kíní ń jáde adésípò kíní ń jẹ́pò bùsẹ́rẹ́ kíní ń jẹ́rẹ́ ìṣẹ́rẹ́ ọmọ yọ kíní ń jọmọ yọ ọmọ yọ àkókò kíní ń jákòókò àkókò ìbalẹ̀ kíní ń jẹ́ balẹ̀ ìbalẹ̀ òkú sẹ́yìndé pàǹdìpàǹdì etí ẹ má bí mímọ́ àwọn àròfọ̀ tá a mọ̀ kànú bí àwọn àròfọ̀ wọ̀nyí bí wọn ti ń dún nìkan bí wọn ti ń dún létí nìkan ni màá dùn mọ́ wa àwọn ọmọdé àkókò mọ ìtumọ̀ ọ̀pọ̀lọpọ̀ ń tàn wí ẹgbọ́n mi àyọ̀ká náà fẹ́ràn ọ̀kan báyìí ìjà wọn ò rodò aṣọ anífowókẹ́ ń rúgbọ́ ọṣẹ ìyáálé mi arú kàìnkàìn ọkọ tí mo ní àtẹ̀pá òjé bó bá ti ka ìlà yìí màá dá lóhùn màá ní ṣíọ ọkọ̀ ètò ọ̀fẹ́ ní òun kò lè tẹ ọ̀pá òjé kankan kò lè tẹ ọ̀pá òjé ọ̀pá tó lè tẹ kò ju ọ̀pá ìjàn lọ àfi ọba lọ fẹ́ lómi ìlókù àyàká ò ní kí n gbẹ́nu mi sùn yóò sì mọ bá tiẹ̀ lọ. ọkọ tí mo ní àtẹ̀pá òjé òṣùpá amálẹ̀ roro ó dìṣọ̀ láàrin ọ̀pá lámbá níjọ́ ọ̀pá lámbá lálẹ̀ léwúro àwọn ògógó lálẹ̀ láàtàn sọ́ndù mo jì sí kànga ẹgbá kàsọ̀ wá ẹ wá yọ mí wọ́n yọ mí tán mo rèé kákàn jẹ nígbó lájùbà eré níbi àgbàlagbà forítì sí níbi ẹyẹgbẹ ń jálánkátó ọ̀kan kúkúrú abídógún ọ̀kan àlọ́rí oníṣàngó bí mo lọ́kọ yẹ́yẹ́yẹ́ bí wọn lọ́kọ yẹ̀yẹ̀yẹ̀ ẹ má pẹ̀gbọ́n ẹ má pàbúrò ẹ má pa bàbá tó bí mi lọ́mọ ìdí ẹ kágálá kogó. bàbá ka oríṣiríṣi àrùfọ̀ báyìí tán nígbà míì a lè bẹ̀rẹ̀ sí kí ara wa ní oríkì ìnagijẹ tẹ́lẹ̀tẹ́lẹ̀ o oníkálukú wa ló ní oríkì tiẹ̀ o ṣùgbọ́n àwọn oríkì kan wà tí a máa ń jù sí ẹni tí ó bá ṣe nǹkan tó jẹ mọ́ oríkì náà nírú àkókò náà ìgbà míì rèé o àwọn méjì lè máa kí ara wọn ṣeré àwọn tó kù á sì máa rẹ́rìn Dọlápọ̀ àti Àkànmú wọn kí ara wọn bẹ́ẹ̀ níjọ́ kan Dọlápọ̀ kò sí nílé níjà ń gbin èbò níjọ́ tí àwa dàgbòdò lóde abigi mú tó ń gbárí Àkànmú náà dáhùn pẹ́ẹ́pẹ́ múlẹ̀ aboru mú jiná ṣu Dọlápọ̀ náà tún dáhùn oníṣu ní ìmọ̀ bíi ṣúgbẹ́ta ìkòkò ní ìmọ̀lẹ̀ àmàlà èmi nìkan mọ́ mọ́lẹ̀ ọ̀rẹ́ mi ìdígan lébè ẹnu ọ̀gá ń yán Àkànmú náà tún dá lóhùn pàǹdùkú ojú náà abẹnuwá láwolo pàǹkárà díẹ̀ èṣù abẹnuwòlá ọ̀pọ̀lọ́kú ọwọ́ ẹ̀ wú Dọlápọ̀ tún dáhùn pé àsíníkọ̀wọ̀ sí ọgbẹ́nu ẹ̀ ní kàfó Àkànmú náà tún dáhùn àpáàdé sẹ́nu bí èyí tí ó súfèé Dọlápọ̀ náà tó fèsì Dọlápọ̀ náà tún dáhùn ó torí àmàlà bá ń gbókùrọ̀ yọ ó torí ẹran gbígbẹ bẹ́yàwó ẹ̀ lákọ́rọ́ nú bẹ́ẹ̀ ni ẹ máa kíra wọn bí wọn bá ti ń kí ara wọn báyìí bẹ́ẹ̀ làwa tá a wà nítòsí wọn láàmú gbọ́ tá a sì máa rẹ́rìn-ín ó wá àdìjọ́ kẹbẹ́ tí ń kí ara wọn báyìí náà ní tá a sì ń rẹ́rìn-ín ni mo gbọ́ tí wọ́n pè mí láti ọ̀dẹ̀ wá nítorí pé kìsì ni
mi ì mọ tí ń ṣẹlẹ̀ nínú ilé ṣùgbọ́n mẹ́ẹ̀ ṣe pè mí inú bí mi pọ̀ torí pé mò ń gbádùn oríṣiríṣi oríkì tí a ń kira wọn lọ́wọ́lọ́wọ́ bí mo ti á wọlé mo bá àyọ̀ká tó gunu kalẹ̀ lórí àpótí kan mo bá ìyá mi ó ń ya ẹja gbígbẹ sómi bàbá mi ọ̀rọ̀ gbọ̀kú lórí tìmùtìmù aláwọ̀ rẹ̀ ìyá mi ní kí n wá lọ ata kékeré kan mo ní èmi ò lè lọ ata o torí pé ata lílọ̀ kì í ṣe iṣẹ́ ọmọkùnrin o pé kì í ṣe iṣẹ́ ọmọkùnrin ni láti máa lọ́ta mo ní mo ti ṣẹ́gi tó yẹ kí n ṣẹ́ o èmi ò lè lọ́ta mọ́ o ìyá mi dáhùn ó ní èyí dákẹ́ ẹnu àjà ni àmọ̀pá ìpè òsì tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹ̀gbọ́n rẹ̀ ní ń bínú èmi sì rèé tó ń bá tún ní kí n lọ mọ́ fọwọ́ kan yagi kò sì ṣe é lọ́ta kò sẹ́ni tá a tún lè ké sí ìwọ náà lọ́ọ́ bá a lọ dákun bá a lọ aré tí à ń ṣe ń ta ó ti wọ̀ mí lójújù n ò fẹ́ dúró lọ ata mò ń kùn yomoyomo bí òkú àgàn bàbá mi ló á ké mọ́ mi ó ní kí n gbọ́ lọ ní kíá kí n lọ ata náà èmi náà sì rí èmi bá bàbá mi jiyàn àlejò máa ta ọ̀rọ̀ àbí ká máa fa ọ̀rọ̀ mọ́ra wa lọ́wọ́ torí pé òun ìfẹ́ nà mí rárá ṣùgbọ́n o bí èsì fẹ́ nà mí tó ná o bàbá mi ò gbéregbé o tó bá jẹ́ kọ́ na nínà ni o yóò kó lúwẹ̀ yóò kó ń pàṣẹ yóò na lúwẹ̀ bí ejò ẹ̀jẹ̀ ni mo gbé ata mo ń lọ lọ́wọ́ wẹ́rẹ́wẹ́rẹ́ bàbá mi bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ kí ni bàbá rẹ̀ wá wí a pàdé a tún mú láti bẹ̀ ojú ewé ìkejì-dín-ní-àádọ́rin òun labá ìwé tá à ń káàdé. Hello, my people. Now, if you are Aroyeoba, if you are not subscribed to my YouTube channel, AGBAWABURA, you are wrong. Make you do so now. Thank you. Thank you.